ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ níbikíbi tẹ́ ẹ ti láǹfààní àti ti máa wò wá ní Freedom TV ìkànnì òmìnira. Ohun ayé rẹ̀ ń lò náà ló ṣe bẹ́ẹ̀ tó tún dé lónìí. Ó tún wọnú ọ́fíìsì tí ó wọlé yín. Ó ń kí yín pé a kú ojúmọ́ a kú ojúmọ́ a kú ojúmọ́ mọ́, pé ojúmọ́ òní ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ kò ní jójúmọ́ ìbànújẹ́ o fẹ́mi àti ẹ̀yin ọkùnrin obìnrin àtọmọdé àtàgbà tó ń wò wá nílé. Ohun táyé rẹ̀ nílò tó tún mú wá náà lónìí òun ló pè ní ẹ̀yin ọ̀dọ́ wa, ẹ̀yin ọ̀dọ́bìnrin wa, òun ló ń táyé rẹ̀ nílò, òun náà ló ti kíni, òun ló kànlẹ̀kùn lé lórí lónìí kókó tó sì ń sọ fún yín wípé ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́ o, nítorí pé igbá pẹ̀lẹ́ kì í fọ́ bẹ́ẹ̀ ni àwo pẹ̀lẹ́ kì í ya, ṣùgbọ́n ohun tá a bá ti fi ẹ̀sọ̀ mú òun ní bàjẹ́ mọ́ni lọ́wọ́, òun lè yàn ni kì í rójútu ẹ̀ wò ó. Ohun táyé rẹ̀ nílò, ohun tó ń gbìyànjú àìsọ fún ọ láàárọ̀ yìí ni wípé ohun gbogbo tí ń dán òun kọ́ ni wúrà o, gbogbo ohun tí ń dán òun kọ́ ni wúrà. Mọ́ wàá torí ń tọ́ jẹ tí ó tàn mọ́ bà ọ̀la rẹ jẹ́, nítorí pé ń tó jẹ tí ó tàn òun làwọn tó jẹ́ wípé wọ́n mú dání wọ́n wá wọn tó fi gbé ní nǹkan tó ní lọ ni mọ́ jẹ́ wọn fi gbé tiẹ̀ lọ. Ẹ̀yin ọ̀dọ́bìnrin wò yìí ẹ mọ̀ gbọ́ ohun tí mò ń láǹfààní àti sọ fún yín láàárọ̀ yìí ni wípé sẹ́ẹ̀rí gbogbo àwọn tẹ́ ń wò yìí tẹ́ ń wojú wọn gbogbo wọn dùn rí lójú lóòótọ́, àmọ́ ẹ béèrè níbo ni wọ́n ti ń bọ̀ níbo ni wọ́n dé o. Ohun tán gbé dání ó rẹwà lóòótọ́, ṣùgbọ́n tí ń bẹ nínú wọn kán tó dọ̀dọ̀ yín ó yàtọ̀ sí ní tẹ́yìn rí, ó sì yàtọ̀ sí ti ń jáde lẹ́nu wọn. Orí tiẹ̀ ò ní gbàbọ̀dè, tèmi náà ò ní gbàbọ̀dè. Ó ní mo bá ń sọ fún ọ láàárọ̀ yìí wípé ohun gbogbo tí ń dán kọ́ ni wúrà o, tẹ́ jẹ́jẹ́ o. Ohun tí ò sí lónìí ọ̀ ń bọ̀ wá pọ̀ bọ́ bá dọ̀la. Ìwọ gangan èèyàn ní ọ̀, ó lè di akọ òkúta tí wọ́n lè kọ́lẹ̀ tó bá dọ̀la nípa tó bá gbìyànjú láti fi ọwọ́ ara rẹ ṣe. Ṣùgbọ́n mọ́ torí wípé lágbájá ní kọ́bọ̀ lọ́wọ́ làkàṣègbè ó ní díẹ̀ níbẹ̀, jẹ́ kí n súnmọ́, jẹ́ kí n ṣe n tó fẹ́ kémi náà lè rí n tí mo fẹ́. Sọ rántí ìtàn àwọn tàná òótọ́ n tí wọ́n fẹ́ wọ́n fi lé wọn lọ́wọ́ lóòótọ́, ṣùgbọ́n sáwọn ni wọ́n náà. Rántí wípé ilé ayé tá a wà yìí ó ti kún fóríṣiríṣi onírúurú ìròyìn tá à ń gbọ́ lójoojúmọ́, ohun tá à ń fojú rí lójoojúmọ́, ṣùgbọ́n kọ́ má bàa jẹ́ sábà bí ibi kán má bàa fi ọ́ pìtàn ohun tí ó gbòmìjé lójú ẹni. Òun ni mo ṣe ń sọ fún ọ láàárọ̀ yìí wípé tẹ́ jẹ́jẹ́ fi sùúrù sí o, nítorí pé kíni àwọn òbí rẹ tán ní ọmọ lọ wọ́n ń bẹ lẹ́yìn rẹ o. Ìwọ ni kó o ṣe sùúrù pẹ̀lú wọn bá ń tán bá ní jẹ́ ọtí ọlọ́run. Má torí wípé ẹgbẹ́ mi léyìí èmi náà fẹ́ nítọ̀hún, bọ́ ọ bá ní bí ọba sálàáfíà ńkọ́, bọ́ ọ bá ní tó bá gbẹ̀mí rẹ lọ ńkọ́, bọ́ ọ bá ní tó gbogbo lọ ńkọ́. Èèyàn á mọ̀ wà láyé tí ó sì wà bí aláìsí, ṣùgbọ́n lọ́wọ́n bá mi òkè kò ní jọ́ jẹ́pin èmi àti ìwọ. Òun ló ń táyé rẹ̀ ń lò fi ń ṣèkìlọ̀ fún ọ láàárọ̀ yìí wípé ohun gbogbo tó o bá fẹ́ ṣe rí ìmọ́lẹ̀ rẹ̀ dáadáa kó o tó ṣe, nítorí pé àìrí ìmọ́lẹ̀ rẹ̀ ó ti ṣe púpọ̀ pọ̀lọpọ̀ ọ̀dọ́bìnrin ìwòyí o. Nítorí pé kíni àwọn tẹ́ ń wò yìí wọ́n á máa wá lọ́nà tẹ́ fi rí wọn pé èèyàn rèé, ṣùgbọ́n ń tọ́ wà nínú wọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó kẹ́gbìn dàánú ni. Bẹ́gbìn inú ẹ bá jáde ẹ gbọ́ ta ló lè dúró wò ó, sóòrùn bẹ̀ ni ó jẹ́ àdúró wo ni àbí ntí ọ̀dà tí ó ti bẹ̀ jáde. Ohun tó o fẹ́ dà lọ́la táwọn òbí fi ní ọmọ lọ sílé ìwé tàbí tó fi wà ń bi tó wà ń, òun ni ojú ọjọ́ ọ lógún, nítorí pé kíni èèyàn ni ọ́, ẹni tó sì dá ọ kò gbàgbé rẹ. Ohun ayé rẹ nílò rèé fún tòní o, dìímú ṣinṣin ṣiṣẹ́ lórí rẹ̀, mọ́ tẹ̀ wájú pẹ̀lú rẹ̀ torí ọjọ́ ayé rẹ ni kó lè bá a nítumọ̀. Jẹ́ ń dá dúró ń bì í láàárọ̀ yìí kó tún jájọ mọ́ pàdé bọ́ bá dà àárọ̀ ọ̀la. Títí àárọ̀ ọ̀la ọ̀hún, Akin lórúkọ tèmi ń jẹ́, bàbá tó bí mi ní jẹ́ Ọdẹ́bíyì, ọmọ ńlá yín rẹ̀ àyànfẹ́ Olódùmarè. Títí ọ̀la ire àtayọ̀ la fi pàdé o, ó dìgbà.